Vanity, ilé ayé gbajẹ́jẹ́ o. Vanity upon vanity, ilé ayé asán. Kí ló tún wá ń jókòó sí? Àmọ́ ọ̀rọ̀ kan ń gbé mi inú tí mo fẹ́ bá yín sọ. Kí ló tún dé láàárọ̀ yìí? Kí ló fẹ́ sọ? Àtàná ló ti ń pọ̀ fẹ́ sọ̀rọ̀. Dájú mi, èwo ẹ má yẹ kí n parọ́ fún yín. Ọ̀dọ̀ jíìpù tí mo ti ń ṣiṣẹ́, ẹ̀wọ̀ ọ̀rọ̀ wọn ti sú mi. Ọ̀rọ̀ wọn ò yé mi o, kò fẹ́ yé mi mọ́ rárá. Lọ́dọ̀ ọ̀gá ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ni ń tọ́sílẹ̀ tọ́rọ̀ wọn fi yé ọmọ? ń bò lọ́dà báwọn. Èwo dájú mi, láti bí ijọ́ mẹ́ta báyìí ni mo ti bẹ̀rẹ̀ wàhálà yìí. Èwo tí mo bá lọ báyìí bí ìgbà pé mi ìmọ̀nà rìn ni. Tí mo bá gbégbá bí ìgbà pé mi ìmọ̀ ń gbé ni. Chief tó jẹ́ pé èrò gbọ́dọ̀ rìn báyìí. Wo bó ṣe ń wọṣẹ̀ èmi náà ni mò ń kí ẹ̀ tó kàn wo bó ṣe rìn wọlé. O ò ní respect rárá o, iṣẹ́ tí mo bẹ̀ pé kó bá mi ṣe ń kọ́. Mo sọ pé màá padà fọ aṣọ yẹn bọ̀ dádì tán rán mi iṣẹ́ ni tí má ti ṣiṣẹ́ dádì tán máa lọ fọ. What? Dádì rẹ ṣe? Are you stupid? Kí ló bá mi sọ? Ṣé o wà ókè ṣá? Are you normal? Yé. Mo rán ẹ níṣẹ́ onídàdì rẹ níṣẹ́. Kí ni wàhálà báyìí? Wọ́n sì. Ìwọ̀n tó jẹ́ ká gbádùn nulẹ̀. Mọ́mì, imagine kí ni? Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ni? Mo rán níṣẹ́ kó bá mi fọṣọ látàrọ ó dẹ̀ lẹ́rùn mú níṣẹ́. Irú rubbish wo nìyẹn? Ẹgbẹ́ ajá máa jẹnu ẹyin fún nǹkan tó sọ yìí. Daddy. O ò gbádùn táyé pé o gbádùn ni o ò ní rágbàdàgbà yìí lẹ̀ kó sọ pé o gba létí. Ẹ̀rí pọ̀ mọ́ yóò ní làákàyè. Wọ́n ta nǹkan mi fún ẹ má yẹ fi ẹnu òdì ṣépè fún ẹ o má yẹ fi ẹnu òdì ṣépè fún ẹ. Ṣé kò ju ẹ lọ ni ṣọmọdé ló pé ni ẹrú ni nà. Kò dẹ̀ ní dá fáwọn ẹbí mọ́mí ẹ bíkíbi tó bá wà ìwọ fàdúrà àgbàlagbà yìí létí ṣó yá wèrè mọ́tà náà ni. Ṣífù wo ló ń pè ṣé ìwà tẹ́lẹ̀ ìwù ṣó bójú mu. Mọ̀ pé ọmọ ẹnu lélẹ̀ yẹ. Ọmọ kì í ṣọmọdé ọmọ left sí right kò lójú ni kò rí bẹ́ẹ̀ ni ìjú òun lọ ni. ṣòra yẹ a máa wí ó máa fẹjú tó ṣòra yẹ báyìí ọmọ sàn ní kókó ń pó báyìí ẹ orí nǹkan báyìí tó ṣẹgbẹ́ ẹ lélẹ̀ ṣẹgbẹ́ ẹ ni bá ṣe bẹ̀rù la bọ mọ tó bá wá jọmọ ọ̀dọ̀ ńkọ́ ṣọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọ lọ́la ni. Mi ò fẹ́ gbọ́n kankan mọ́ nǹkan tí fẹ́ gbọ́n sì ni pé kó kúnlẹ̀ kó dẹ̀ bí arábìnrin. Iṣẹ́ fẹ́ máa fọmọ ọ̀dọ̀ kẹ́mi ni èmi ṣàlọ́mọ nínú ilé iṣẹ́ tó bá dé wù mí mo lè ràn. lókìá kó wojú mi dáadáa mi ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ kankan látẹnu ẹ mọ́. Now what I want you to do kúnlẹ̀ síbẹ̀ yẹn kó bẹ̀. Dọ́dẹ kí n dúdà tó. Ẹ máa gbọ́ òpònú. Wàá ṣe wàá tún ṣe. Gbé gbogbo ẹnu ẹ̀ sàn ṣé lábẹ́ òtò bẹ́ẹ̀ rí ni. Ẹ kí n dúdà tó mo máa bí ọmọ ọ̀dọ̀ lásán. Ẹ wá gbà nínú. Mi lè bẹ́ o. Ìwọ ò lè bẹ́. Yes daddy. Dọ́dẹ mo ṣáà ní kí bẹ̀yìn pé kẹ́ má bínú. Abẹ́ máa gbọ́ ṣáà ní kó bẹ̀yìn ọlọ́mọ. Mo ṣáà ti bẹ̀bẹ̀ tán. Màá wáyà orí ẹ gbogbo nǹkan ló máa wọ̀n ẹ jẹ. Ó ìwọ ni mo rí má bínú. Sori bó ṣe ń ṣe lílọ sọmọ lélẹ̀. Ẹ wo. Sọmọ lélẹ̀. Ọlọ́run ṣàjẹ́ kó rí ilé ọkọ gbé. Eléyìí á rí ilé ọkọ gbé. Ǹjẹ́ o gbọ́ṣẹ́? Kò tẹ́ ẹ lè rí gbé èèyàn máa wù abáyà á rí ilé ọkọ gbé. Ṣé wọ́n lè mú irú kárátà ìwá fún wa lè ká sọ pé kó wọnú ilé yìí wá eléyìí tèmi wò yìí wọ́n ni máa bẹ̀ ṣọtí gbọ́ mo fi ẹlẹ́dẹ̀ẹ́ bẹ̀ má bínú ṣọtí gbọ́ ṣáàwé pé rẹ́dẹ̀rẹ́dẹ́ tó rẹ́ lára lé ní àwa la fà dọ́tí torí Ọlọ́run irú òtún ní wáyé mọ́ a ṣàtúnṣe ṣọtí gbọ́ ọṣẹ mi ò fi kankan tó ṣe àgbẹ̀. Ẹ̀wọ̀n lè ríra wọn tì. How are you, Jare? O ti sábà ẹ̀, a ó ti ẹ̀dá.
ìyọ̀sẹ̀ bí tí ń pè mí náà rẹ̀ dì ìmánú mi ń pàgì. kò sí wàhálà. Kò sí wàhálà. ti jíjẹ náà ni. Okay, and let's not forget kí ni owó tí mo promise ẹ máa ṣe ọ̀nà first thing láàárọ̀ ọ̀la máa transfer ṣe ṣe yín ẹ tó yìí ló wá ń bóyá ṣe. ó máa ń díbọ́ ni. ó máa ń díbọ́ ni. ó like owó kú. bàjẹ́ ó like owó. wọn kì í fẹ́ kí kọ́kọ́ ṣe mí ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yin àgbà náà dẹ̀ máa ń pa lówe pé ajá tó bá rí ni tó bá jù tó bá padà ríyàn tó ń gbó ó ti nídìí nìyẹn. ń gbọ́ ọ̀rọ̀ rí báyìí ṣé ìyàwó lọ sẹ̀ ní àbọ́kọ. dádì mi àwọn méjèèjì ni o àwọn méjèèjì ni tí mo bá rìn báyìí èwo wọ́n ti sáré kiri wọ́n ti wá mi lọ síbi tí mo bá rí sí. mo mọ̀ tí mo ṣe o. kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ ládùúgbò ìfẹ́ tí mo fi wọ̀n sí ọmọdé yìí so nǹkan tó máa fi san mí lẹ́sàn ni. o end up láti máa jalè láti máa jí nǹkan nínú ilé. àṣé ò ní tẹ́ lọ́rùn gbogbo bá a ṣe ń ṣe fún ẹ kí ló fẹ́ tà fún ẹ nínú ilé kí ló béèrè tà fún ẹ. ibi kọ́ ni mo gbé. ta ló gbé jẹ ta ló gbé. ò dàrọ bí bó ṣe jẹ. mo ṣe mọ̀ pé òun ṣe ọmọ tó ń dẹnu fún ni mo ṣe mọ̀ pé òun ṣe ọmọ tó ń dẹnu fún ni. ta ló gbé. olùmíbi torí rẹ̀ burú dé kí wọ́n fẹ́ẹ́ ṣe irun ó sì wá bó lówó tó bá lọ já àwọn ọmọ ìyá rí sí yín na ẹ ṣe bí ọdún eégún jáde ní ẹ wọlé pẹ̀lẹ́ bí adáyìí níbi bá ti ń jẹ kí n kọ ẹyọ ọkọ ìyá mi ní ẹrọ àṣà. ẹ pẹ̀lẹ́ bàbá. yes ẹ wà òkè. gan yé olùkóso àyàrá náà ná lójú náà lọkọọkọ ya ẹ wo ojú ọlọ́pàá bó ṣe ṣẹ̀ṣẹ̀ ń dò wọ́n nínú 30 years tí ó lò láyé bọ́lọ́pàá bẹ́ẹ̀ lu yẹn 10 years yóò sọnù ọbẹ̀ rí fún yín ààrẹ èlì o. ìwọ kọ́ ni kí ni ìwọ kọ́ ni kí ni wẹ́ ó tẹ̀ da time tẹ̀ dé sí àwọn ọkọ mọ̀ mi ẹ ló dé. ẹ mọ̀rin ẹ wá at the right time o lè tá à ń sọ yìí. àmọ́ mi tẹ̀lé o. tèmi kọ́ òdìgbére o dàda láríra ẹlẹ́mọ̀sọ́ àtọ̀run dọ̀rọ̀ òní dé. gbẹ́mú yọ̀nà gbẹ́. olúwa mi o. mo gbádùn. wọ́n ṣú ni. wọ́n ṣú. wọ́n ṣú láti ibi mo ti ń ṣú mo ti gbẹ́gbẹ́ yín pé olúwa mi ní kéyìí ẹ̀rọ mo fi sáré bọ̀. ó dẹ̀ máa ṣubú níbi ṣe ń wẹ̀ yìí. ṣó yá wèrè ni èèyàn kan géètì mẹ́rin látàárọ̀ ìwọ sọ pé òun ṣú wò ó tí bá máa fún ẹ lówó inú tọ́lẹ̀tì ẹni máa da sálárì ẹ sí wèrè lọ sí géètì fún mi. olórí mú ohun èso ilé wọn ká lórí ẹ̀. ẹ̀yin wọlé yín àwa kọ́ àwa ni bàbá ọkọ la yìí ni àwa ni àti ìdípẹ́ yìí ni bíládì ìwọ náà tó tẹ̀lé wọn ẹ má ti lọ. sífù là ń wà ẹ mọ̀ mí ni. tí bá mọ̀ yín kọ́. fi wọ́n sílẹ̀ kọjá kọ́ máa bọ̀ jáde nǹkan tá a di sí nìyẹn ọ̀dẹ̀. wọ́n ní ẹ máa bọ̀ bí kẹ́ má lọ gbé bọ́ǹbù ara àwọn boko haram ní èso fún yẹn tó fi gbé ọ̀tá wọlé. ẹ ǹlẹ́ sá o. ẹ dúró ṣe ṣe léyà ni. rárá ọ̀dọ̀ yín náà ni àwa ẹ̀ mọ̀ mí ni. mi ò mọ̀ ẹ́. èmi bàbá ọmọ tí ó wà lọ́dọ̀ yín ti ń ṣe ọmọ ọ̀dọ̀ ní. àní mi ò mọ̀ ẹ́ sọmọ ẹ kó jọdà mẹ́dà idiot. irọ́. ẹyìn tó kẹ dákẹ́ ṣe yá wèrè ni ẹ gbà mí. nígbà tí ẹ tí máa tọlọ́pàá tẹ ní ọjàlè ni mo ní kí n wá ṣàlàyé fún yín pé ọmọ yìí jalè ọlọ́run ọba ń gbọmọ fọlọ́run sẹlẹ̀rì kọjá mi ló lè rí débi pé yóò tiẹ̀ wá pé wọ́n mú nǹkan ní. kò ní dá fún ẹ fún nǹkan tó sọ. àṣẹ. irọ́ nǹkan. kẹ bá tún sọ nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè bò yín.
ẹ ya wèrè mọ́tà náà ni. ọmọ yín wà ń bì ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda ó ń jalè ó ń fẹ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe kátikàtí inú ilé mi. ẹ bímọ ẹ lè kọ ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè tọ́ ọmọ yín àbẹ́ ẹ lè kọ ọmọ yín kí ló dé tẹ́ bí kí ló dé tẹ́ bí sáyé. rárá àtọ̀ kì í jalè. mo ń bomọ lára ni ṣe fẹ́ gbọ́. ẹ wádìí ẹ̀ dáadáa o. ó jalè kú. ẹ wo èmi ò nẹ́jọ́ láti bá yín rò ẹ̀bẹ̀ kan ni kàn fẹ́ bẹ̀ yìí because tó bá ṣe ń kó station yẹn màá make sure igbó lọ sí court láti court ó máa lọ sẹ́wọ̀n. kó tí ilé ẹ̀wọ̀n pọ̀ inú bọ̀gá mi yọ pa ọ́ dànù. kéde ṣe ìyá wèrè èmi lẹ̀ ń dọ̀bálẹ̀ fún kẹ́jìdé ẹ̀rọ mi ò bá yín ṣe lé look here help kan lè máa ṣe fún mi measurement aṣọ ọmọ yín ká bá ní kẹkàn fẹ́mi nítorí pé mi ò fẹ́ kó wọ oversize ní inú ẹ̀wọ̀n aṣọ tó máa fit ẹ̀ ni mo fẹ́ kó bá rán fún so measurement aṣọ ẹ̀ ní kẹ́yìn kan fún mi bọ̀ yí pé ọmọ yín ò ní ṣẹ̀wọ̀n ó ti bẹ̀rẹ̀ sí ní ó ti ń ṣẹ̀wọ̀n station ló ṣì wà wá ó ti ń ṣẹ̀wọ̀n kò sẹ́ tó lè yẹ̀yẹ́ ṣé bàbá yóò yàwó gbẹ mu ìmáa fún ẹ ní 5 minutes péré 5 minutes péré tí n bá wọnú lé mbẹ tí n bá jáde tí n sì bá àwọn bàbá yìí bí iṣẹ́ ti tọ́nu lé yàtọ̀ sí yẹn ìwọ gan wàá sí wọn dẹ́wọ̀n ẹ yá wèrè ni ẹ dẹ̀ wàá gbójú báyà ẹ bọ̀ àbáwọlé yìí ẹ bọ̀ ẹ kóòdù ẹ. ẹ wo bàbá epo àkà ẹ wo ẹsẹ ọgbẹ kí pé tẹ bí n bá tari kúkú sí lápò bẹ́ẹ̀ bá kú lóko ọdún lọ pa kí ló ayé lẹ́nu wọ́n tiẹ̀ ọjọ́ tó ń bá bẹ ẹ̀yin náà lọ kọ́ ọmọ yẹn yé ìdálẹ̀ mọ́ wọ́n ní làǹbà báyìí wọ́n ló lè wọ́n dàgbà kéde. èmi àbá yín ṣe o èmi àbá yín ṣe o èmi ìbá yín yẹn bá tàgé ẹ wo èdè kàbàdì bẹ́ẹ̀ ní olóògùn wọ́n ti jẹ́ ìjọ ọmọ ọlọ́mọ bíi ìjẹkújẹ ọ̀pọ̀ owó bá wèrè gòlúgò wèrè rẹ̀ tí máa bí ìsàkàn yóò máa léfò tí mo ló jẹ́ ń gbẹ́nu tó nira àwọn ẹlẹ́wọ̀n ni ó mú àyà rẹ gbẹ yóò gbẹ tí ó ní ká sábà yìí owó bá wèrè. Rukaya tàbí kí ni wọ́n pẹ̀lú why tó help rẹ̀ ok o sọ pé nǹkan yìí ìwọ kọ́ ló jì you are the only suspect nínú ilé yẹn let me ask you a question ibo lo mọ̀ nínú ilé yẹn. kò sí bí tí níbo. inú ilé tán nìkan ti sọnù yẹn wọ́n gbé ẹ níbẹ̀ àbí wọ́n rí ẹ níbẹ̀. why tó wá parọ́ fún mi jẹ́wọ́ fún mi kí ẹ help ẹ. mi mọ kankan. oh my god. jẹ́ni sọ fún yẹn some of the chiefs ní ká bí ẹjọ́ lọ sí court and then from there ọmọ nǹkan tó lè happen but tó bá jẹ́wọ́ nísìnyí báyìí a máa bá ṣe máa bẹ bá chief sọ̀rọ̀ bó ṣe ṣe o bó yóò ti ta ni o àbó sì tọ́jú ẹ̀ síbì kan wọ́n á lè gbé sílẹ̀ a lè máa bá chief sọ̀rọ̀ a máa bẹ̀ wọ́n and then I'm very sure táwọn chief bá ti rẹ́rù wọn wọ́n á fi ẹ́ sílẹ̀ wàá máa bá tiẹ̀ lọ lẹ́yìn ká kàn bẹ̀ wọ́n pé ẹmọdé mẹ́kọ̀ọ́ jẹ kó máa lọ so jẹ́ kí n mọ̀ jẹ́wọ́ fún mi kí n pè náà. Yes sir. àbá ṣe ó ti jẹ́wọ́. Sir for the past 4 hours tí mo ti wà pẹ̀lú ẹ ó stubborn gan kò jẹ́wọ́ rárá. kò jẹ́wọ́. kò jẹ́wọ́ sir. lady má bínú so ti yẹ torí pé tó bá ń wo àwọn ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa rò wípé aburú bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọlọ́pàá kì í ṣèyàn búburú o tírú àwọn ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ a ní láti ṣe solid investigation lórí ẹ̀ so ti yẹ but fọkàn ìbalẹ̀ unfortunately ohun tí wọ́n sọ pé àwọn chief gold tán náà wá yẹn wọ́n misplace yẹn ni torí pé gbà tí mo dọ́dọ̀ wọn wọ́n láti jẹ́ kó máa yé mi pé ìkan nínú àwọn ọmọ chief òun ló rí gold yẹn níbi tí wọ́n misplace yẹn sí ó dẹ̀ ti gbé jáde so àwọn náà mọ̀ pé àwọn ṣe mistake so ọlọ́run ní fi yà jẹ so ti yẹ má rí àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀tá ìlú tàbí ọ̀tá ìlọsíwájú tí a ò bá gbérú àwọn ìgbésẹ̀ tí a gbé yìí a ò ní lè fi ìdí òdodo a ò ní lè fi múlẹ̀
so ti yẹ so I'm very sorry so Ọlọ́run ní fìyà jẹ. Officer. Yes sir. Mo lọ sí counter tí mo bá ti kúrò níbí báyìí. Okay sir. Gbogbo àwọn nǹkan tí ẹ gbà lọ́wọ́ ẹ pátápátá ẹ make sure pé ẹ deliver ẹ fún so ẹ dẹ̀ fílẹ̀ kó máa lọ sílé wọn láyọ̀ àtàlàfíà. No problem sir. Yes sir. Ọkọ yà wá gbé ìsìn ẹmẹ ìwọlé ẹ máa bọ̀. Dádì. Bẹ́ẹ̀ ni. Má jẹ́ ká sọ tá a fẹ́ sọ nù lẹ́nà. Mọ dàdí kankan mọ dàdí mi kankan. Sẹ́ràn lẹ́ni tí a jẹ́ràn fún Ọlọ́run ti yọ mí pò ń tọ́lọ́pàá ní ìsìn mo rí ọ béèlì so ti yẹ o. Dákun Rúkà bóòlù ọ̀rọ̀ ẹrù tí a ní à ń gbé bóòlù ti jẹ́wọ́ fún mi. Dádì ẹ̀yin ò kì í ní kí n gbé kó mọ́ mèso ẹ̀ ẹ̀yin náà mọ̀ pa àǹtí mi ò lè gbé nǹkan tán ni wọ́n gbé yìí ìtọ̀ tẹ́ ẹ tọ́ wa láti ilẹ̀ ẹ fi ká máa mú nǹkan ní nǹkan ẹ fi kọ́ wa. Bẹ́ẹ̀ gbẹ́nu ẹ sọ̀hún ṣé mo fọ̀rọ̀ lọ abẹ́ òní jẹ́ kan lọ́rọ̀ sọ ṣé mo gbé jẹ́ jáǹtì ẹ sọ̀rọ̀ Rúkà jẹ́ gbọ́bọ́ ẹ bóòlù ẹ ti ṣe ìwẹ̀ lẹ́wù bóòlù ẹ ti ṣe. Ó yẹ kẹ́yìn náà lè mọ̀ wá ọmọ tẹ́ ẹ bí mi. Ìbí ẹlẹ́jọ́ o. Dádì mi ẹ̀yin náà jẹ́rìí mi ni láti ṣọ́tẹ̀ tí bíbí sínú ayé yìí ṣé mo jọ̀wọ́ yín rí ni dádì mi. Omi ń kọ́ ṣé ń wò ní ẹ béèrè bẹ́ẹ̀ ti ṣe ìwé láwùjì. Ìyẹ̀wò lẹ́yìn náà tó ń ṣe báyìí ẹ̀yin náà mọ̀ pé àǹtí mi ò lè ṣe irú ẹ̀ fi ká máa mú nǹkan ní nǹkan tó wà. Rúkà àǹtí mi ò lè ṣe tán ni Rúkà wọ́n ṣe yìí. má fi mí ṣẹ̀ṣẹ̀. Ìyẹ̀wò lẹ́yìn náà tó wà ń ṣe báyìí dádì. Nígbà tí a ń tóbi lójú báyìí nísìnyí parí nísìnyí ó pè kọ́ ọmọ nǹkankan bá ń jẹ́wọ́ fún mi. Àṣé ẹ̀yin ní ṣe ẹ mọ̀ ọ̀kan ń pa ẹ̀ ní. Àǹtí mi Kí ló mú ọ? kí ló ṣẹlẹ̀ tára bá ń wí iṣẹ́ yín bá yín kí ni Sọ fara kó nǹkan ní tọ́lọ́pàá. Fọlá kọ̀kọ́ fọlá mú ni. àǹtí mi báwo lẹ ṣe ń ṣe báyìí. Ṣé nǹkan ṣe ọ́ ìlú ẹ̀ Touch me. Rúkà. Rúkà dádì Rúkà dádì Àǹtí mi ṣe àǹtí mi. Àǹtí mi. Sọ ma wòran ni àbí kí ni ń ṣe Rúkà báyìí? Rúkà dádì. Àǹtí mi. Rúkà dádì Rúkà ó dà ìbọn ọjà mọ́. Ìbọn ọjà. Àǹtí mi ìbọn ọjà. Left right. Ó ti kọjá àkẹta lérò. Rúkà dádì Rúkà. A lè máa wọ́n lọ báyìí. Àǹtí mi. Ọlọ́mọ ṣàánú mi. Ẹ jẹ́ ká mú wọn o. Ẹ jẹ́ ká mú wọn kẹ́jọ lọ. Ọlọ́run tó jẹ́ pé ìwọ la làárọ̀ ìwọ ló lọ́sàn ìwọ ló lóru mo mọ̀ pé ò ní ọwọ́ pa ẹsẹ̀ pa Ọlọ́run dákun má fọmọ ìsànáwó mi má fọmọ jàǹbá mi Ọlọ́run irú òwò ni wọ́n pọ̀ mọ́ yìí wà báyìí Rúkà a ṣẹ̀ṣẹ̀ bọ̀ ní tọlọ́pàá tá a sì tó pé abọ́ tọlọ́pàá tó ṣe ń tó fi Rúkà ṣàwátì ni wọ́n ní ọmọ ẹni kú wọ́n ṣàjọmọ ẹni nù lọ ṣé wọ́n pè Rúkà ya wèrè ni àbí ń bo ni wọ́n wá sí ìwọ Ọlọ́run ń bo ni wọ́n rìn sí báyìí Ọlọ́run Elédùmarè ṣàánú mi má jẹ́ ń fọmọ ṣàwátì má fọmọ ṣàdánwò mi bó ṣe wù Ọlọ́run ní sọlá àdákò ń bo ni wọ́n wá Rúkà sí ṣé ń bọ̀ ya wèrè ni àbí ń pò nù àbí pé wọn ò rí mọ́ irú òwò ni Rúkà wà báyìí yóò bò ní wọ́n wà Ọlọ́run mo pè ọ́ ǹlẹ́ ní kankan tí mo pè ìwọ Ọlọ́run ni mo pè ọ́ Ọlọ́run ọba tí mo pè ọ́ ta ni mo ṣẹ̀ ṣàánú mi Ọlọ́run lórí Rúkà
mọ́jọ́ mi ò ya wèrè gbé ń ò rí wọn mọ́ bí ó yà sí mo ni wọ́n wà lọ. mọ́jọ́ bá ń lò kọjá mọ́jọ́ orúkọ bá ń lò kọjá o ìrẹ́ ní kankan tí wọ́n pè pé àfiwọ́ ọlọ́run àfiwọ́ o. mo ṣe nǹkan o ṣàánú mi o ṣàánú mi o. Bismillahirrahmanirrahim. Sáájà Nasirillahi. Sáájà Nasirillahi. Wálé Fatihun. Wálé Fatihun. Wàràìtà Nọ́ọ̀sà. Àìsà Nọ́ọ̀sà. Jáde òlé náà. Sàlámù alẹ́kùn. Wa alaikum salam aláàjì. ẹ dákun ṣe aláàjì àgbà wà nílé. Wọ́n wà nílé. àtọ ẹ ṣe wọn. Kí ló ń wò wọ́n lọ fún nísìsiyìí? Ṣé ìwọ náà ń bá sọ̀rọ̀ ni? Mọ́ kákiri lọ jàre. ẹ ṣàánú mi ọlọ́run ní fọmọdàánú mú yín wọ́n ní ẹ tó ti gbúrò rẹ̀ ní ibi ìdígi kan ní ọ̀nà abẹ́nu ni bẹ́ẹ̀ ni. ó tó bá ní. ó tó bẹ́ẹ̀ o. ọlọ́wọ́ gbà fún wa. àmín àmín. ọlọ́wọ́ bá wa wò sàn pẹ̀lú ògo Ọlọ́run àti ìrìnsà sálám ọlọ́wọ́ bá wa wò sàn. ní táwa ṣe ní ìsìn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ẹnì kí fi ràn mí ní o àtẹ̀mí àtẹ̀yìn máa pè ọmọ kí ó nìsín àjọ wa lórí gbé àgbé wá síbi ni o. ṣé yóò sì lè tẹ̀lé yín báyìí torí wọ́n ní à ń kẹ́fẹ́ níbi ìdígi kan náà ní ti rí. àwọn ọmọ kí wọ́n gbé e. Afa Ibrahim. náà. ẹ̀yin lẹ́yìn bí. èmi àti ẹ̀ àjọ lọ síbi kan nìsín. ọ wà bá mi pé Afa Yakub àtẹ̀mí àjọ lọ síbi kan nìsín. títí ara àjọ lọ nìsín. ẹ dákun ṣé tẹ bá gbé ọ̀dọ̀ yín bí ilẹ̀ gbé wá bí nílé ọ̀dọ̀ wa bí náà lágbó àgbẹ̀ lọ. torí ìfẹ́ kan tiẹ̀ rí bá ń nù lé rárá. Ọlọ́run sì gbà fún wa. Ọlọ́run gbà fún wa. ẹ ṣeun. ojú òní tiwa. ojú òní tiwa. wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ó má ṣe oníkan mi yín ẹ bá mi ṣàmì. wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ó má ṣe oníkan mi ẹ bá mi ṣàmì. mo sọ fún ẹ mo ní kó wá jẹjẹ àmà mi olóòtú wá máa padà wá ní àpá. fàfọwọ́fà ní òye ènìyàn sẹ́ni tó yé àyàfọ́ Ọlọ́run òye ènìyàn sẹ́ni tó yé àyàfọ́ Ọlọ́run wẹ́rẹ́ dùn ó ṣe kí lọ́mọ ó má ṣe oníkan mi. wẹ́rẹ́ dùn ó ṣe bí lọ́mọ ó má ṣe. báwo dẹ̀ ní aṣọ pátí alájà. mi ì lágbára aṣọ báyìí aṣọ 30,000 20,000 pẹ̀lú àwọn ọmọ tó máa lọ sí skul mi ì lágbára ẹ̀. bọ̀ tó lóun yọ ọlẹ́gbẹ́ náà. kí ni problem yín lọ. ẹ wá kí ló máa ń ṣẹ̀yìn méjèèjì báyìí bí ẹ tí ò lọ ọpọlọ. ẹ wá mójú ẹ mọ́ra ẹ rí pàlejò wà lọ́dọ̀ mi. ṣé fẹ́ máa bára yín tàgé ni. ìyọ́n máa wo fíìmù ó dẹ̀ máa gbé fíìmù tó dáadáa ò ṣe. wọ́n mi ṣàdé ẹ̀yin wà mí. dáàdì ẹ ká ta ọ ẹ kú iṣẹ́ yìí. akíló wá dé tó sọ fún mi kó wà. ó ti wà bí ó fẹ́ máa lọ náà. mo fẹ́ máa sọ. ṣé mi ni wọ́n á lé ní. no sir mi fẹ́ máa bàbá ìkan pè mí látẹ̀kọ̀. tó bá jẹ́ ti bàbá yìí mo yọ̀ǹda. bàbá àkí tó bá délé tó ti gbọ́. ó dàbọ̀. ó dàbọ̀ mọ́. Aki báwo ni kí ni service tí o lọ. weekend yìí ni mo ń lọ sí orientation camp sọ. àṣebó sọ pé Friday ló fẹ́ lọ tẹ́lẹ̀. weekend
ọjọ́ Saturday ẹni Friday Saturday náà. it's alright ṣó ti ṣètò gbogbo aṣọ ẹ̀ àtọwọn nǹkan tó máa gbé lọ ọṣà ti rà láti mi tó o tẹ̀ ẹ̀dí ṣé o ti ní máa kí fún mi tipẹ́tipẹ́ wá gbọ́ listen and listen good nítorí ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ máa ń rò bíi pé ẹ̀gbọ́n ju àwọn àgbàlagbà lọ ni orí táwọn àgbàlagbà dẹ̀ fi ṣòwe òun náà la ṣe ń gbé kiri ọmọ ẹni mò ń bá sọ̀rọ̀ mo sọ fún yín pé ó fẹ́ lọ sef pé kó ṣe dẹ́ẹ̀dẹ́ ń bẹ̀ ó ti yẹ kó tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ń bẹ̀ láàjòjì ni. tí bá ṣe pé n tó ń lọ ṣe ọkàn mi ò fara mọ́ bí tó ń lọ yẹn. eléyìí kò sí nǹkan tá a lè ṣe sí ó gbọ́dọ̀ sef tí ò bá sef gbogbo owó tá a ná lórí ẹ̀ ó wọ̀ á waste ẹ̀ nìyẹn so ó gbọ́dọ̀ lọ sef a máa fi àdúrà tì ní àbí kò yẹ tó bá débi tó ń lọ ó mọ̀ pé ìlú ọ̀ràn yan mẹ́rin ni tó bá fún yín ní kọ́tà sí pé bí ní kẹ́ wà ibẹ̀ ní kó wá ó kì í ṣe pé ó máa gbé obìnrin àbọ̀ ọmọ ìlú yẹn tó máa tẹ̀lé wọn wọnú gbó wọn lọ. ó fẹ́ kún ẹ̀ òun rẹ́rìn àbí òun rẹ́rìn ṣé o mọ̀ pé ilẹ̀ yíbò náà gbé òun lọ bóyá máa dùgù rí nítòsí nìjẹ́. bọ̀ ni wọ́n máa gbé lọ. bọ̀ ni tó ń gbọ́ wàá dá màálù báyìí apá. Salatu fún sí Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Iṣẹ́ alẹ́ tí a fẹ́ ṣe iṣẹ́ tó lágbára ni nítorí ajé arúkọyà tí wọ́n bẹ ní orí ààrẹ asọ̀pọ̀lọ́ gbà fún wa àwọn ìṣe àwọn akásọ̀kásọ̀ àjọ Ọlọ́run a sì mọ̀ pé Ọlọ́run ti ń gbà fún alátànà kò ní kọ̀ fún wa lónìí Ọlọ́run tó gbà fún wa a wà á sí àwọn wàsílà kan síwájú Ọlọ́run àwọn àtẹ̀gùn ní à ń pè bẹ́ẹ̀ tá a fi ṣáájú súrà téèyàn àfọ́ká Yasin 171 náà bá ti fún àyàn ìlera a bẹ̀rẹ̀ pẹ̀lú istighfar ọ̀yà astagfirullah 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 Allahumma salli ala Muhammad wa sallim 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 La ilaha illallah 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 Ya Dafiu yóò ní Ya Dafiu àwọn àfi ya Sàlámù parí ìtumọ̀ nípa fi ń bẹ́lú àlàáfíà fún ajé àrùkọ yà ọlọ́gbà fún Ya Dafiu ya Salam Ya Dafiu ya Salam Ya Dafiu ya Salam Ya Dafiu ya Salam Ya Dafiu ya Salam. ní báyìí àwọn akayà sí ti aṣọ wọn kàrà sí ti wà láàkà máa bá a sì mọ́ ọdún àti ọkọ̀ yóò jẹ fún ọlọ́ba fún ajé àrùkọ yà fún Bismillahirrahmanirrahim Yasin wal Qur'anil hakim innaka laminal mursalin ala siratil mustaqim tanzilal azizir rahim litusira qauman ma asra fahum ghafilun laqad yaqulu qawlan akharin fahum la yu'minun inna ja'alna fi a'naqihim aghlalan fayasma'u wa ja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan. ẹ ṣé mo dúpẹ́ o gbogbo pẹ̀lú ẹ kúṣẹ́ o Ọlọ́run wà pẹ̀lú yín o. Ọlọ́run ní ká dúpẹ́ fún ẹgbẹ́ yìí náà ipò tí ń gbádùn. ìwọ náà rí. orí para rẹ̀ balẹ̀ díẹ̀ bí ti ṣe àtún arúnjú tí ń rẹ́rìn náà ni. ibi ọ̀rọ̀ kù sí náà ni. ààrẹ tí ń balẹ̀ sí bá a ṣe gbèrè. irọ́ àmọ́ ọpẹ́ gbogbo ọpẹ́ tọ́lọ́ ni ibi tó bá kù sí ó ní di pé kémi àti yín àti ẹ̀ kájọ débi tó ti ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn tí tó ti ṣiṣẹ́ wọn agbọ́dọ̀ débẹ̀ torí inú istiara tá a ṣe mo rí wípé àdìtú kan bẹ láàrin òun àtọ̀gá rẹ̀ tó jẹ́ pàfi tí ojú bá rin jú báyìí ni a tó lè mọ kí ni nǹkan tí ń ṣẹlẹ̀. ẹ dákun èmi ti fọkàn sí pé bẹ́ẹ̀ ṣe gbé wá bí bẹ́ẹ̀ bá ti tọ́jú ẹ̀ tán tó dá sí rí sọ́dọ̀ mi kò ní lọ bí iṣẹ́ kankan mọ́ èmi ọ̀fẹ́ kí wọ́n tó mọ gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ẹ dákun torí Ọlọ́run mọ̀jà tó ń yọjú bẹ́ẹ̀ mọ́. ayọ̀jú bẹ́ẹ̀ ń tọ́lọ̀ fi hàn wá nù pẹ̀lú búùsì ara ta sí lórí ẹ̀ gbogbo gbìyànjú wa lórí ẹ̀
Ọlọ́run la fẹ́ ká yọjú síbẹ̀ káwa lè bá a dúpẹ́ délẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn àtọ́ náà ó nílò kájọ di kíni o kájọ fojú rìn jú nígbà tí àwa bá tá a ti bọ́lọ̀ sọ̀rọ̀ tọ́lọ̀ ti pé ibi tí ká lọ́nu kódà ní tí ò ní pẹ́ ní o kíákíá àbúrò dùn ká lọ́dọ̀ ọ̀gá rẹ̀ nìkan tí ó sì ní pẹ́ ni nìkan tí ò ní pẹ́. mi ò fẹ́ wọn mọ rí báyìí ni. ìbọ̀kọ̀lá gbé lọ pẹ̀lú ògbọ́n tó kù sí wọn ọlọ́pàá ayéjú rẹ̀. tẹ bá sọ pé a lọ kò sí wàhálà bó a lè jí káwọn mọ́lé làárọ̀ làbí. kí wọ́n tó lọ bí iṣẹ́ èmi náà fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sì gbà fún wa. torí kò ní dáa ká lọ bọ́ ń bíṣẹ́ ká jí káwọn mọ́lé ń dájí wọn ká sọ ní tábà sọ. ọlọ́run gbà fún wa á jí ká mọ́lé. eléwo tún ní wàhálà yìí tí a gbọ́ báyìí dání ẹ̀yin wo bàbá yìí ẹ sábẹ gbọ́ oúnjẹ yìí lẹ́nu mi ẹ̀yin náà sì bímọ tí bàbá yìí ẹ wọ́n làárọ̀ gbà. ẹ dákun ẹ jíkẹ́ lẹ́wọ̀n kọ́kọ́ gbọ́ ta o wọ́n bẹ̀rẹ̀ ìta gbogbo tí ń kú ọ̀dọ́kọ́ mú wọ́n gé pín ọ̀dọ́kọ́ mú wọ́n gé pín sábà ṣeré lẹ́lẹ́. àwọn ọ̀gá ti ẹ̀ ní dààmú àbá mo bọ́ bàbá yín ní sùúrù ẹ má jẹ́ kí wà lọ́sẹ̀ láàrin bàtí yín o àbá wọlá àti yín torí mo láàbà kan Abdullahi Fílàní yólò àwọn àbá tó lálùbárí kànú ṣé o jà ní lálá àwọn àbá nù ìdínú ẹ wà dúró báyìí ilé lò ní gbóúnjẹ lẹ́nu wọn lò lè bọ́gà mi bá rí kẹ wọlé ẹ wọlé tó bá ní ẹ má wọlé ẹ lé wọlé. oúnjẹ wà ní bọ́lẹ̀ náà àwọn tó dákọ̀ náà tó jẹ́ ká wọlé ká lọ. a ní kọ́kọ́ tó báyìí ọ̀n bọ̀ bàbá. ẹja gbọ́tì wọ́n èyí mà gé wẹ́rẹ́ gẹ́rẹ́ wúdi ó gé gẹ́rẹ́ wúdi sọ tí ń gé pé gbogbo òdi bí bá ṣe ẹran tí ń gun fúyọ́ ní gé òkú gbẹ. olóṣì ni ọdẹ orí ìdá láàmú iṣẹ́ tí wọ́n rán ní jẹ́. wọ́n ní ẹ̀bọ ilé ẹ ti sórí lẹ́nu ẹ wojú bí ègbé alájọbí abẹ́ lọ́jọ́. olórí burúkú iṣẹ́ tí wọ́n rán ní máa jẹ́ ẹni tọ́dẹ orí ti ń dà láàmú. ẹni tó bá gbádùn náà ẹni bá ti gé kí mú kéré wúdi wèrè kí n gé àwọn ayé ti jẹ wèrè tán tẹ́wọ́n dé. Vanity upon vanity, ilé ayé bàjẹ́jẹ́ o. Vanity upon vanity, ilé ayé asán. Ògbóná, ògbóná, ògbóná. Rúkà. wọ́n ní kí ló ṣe yín. ń sọ̀rọ̀. ẹ má sọ̀rọ̀. Rúkà yá ó ti lọ wọ yàrá rẹ̀. Rúkà. ìyẹn Rúkà náà. Rúkà ni o, I can't believe this. ṣé bọ́mọ yẹn ṣe ń ṣe náà. mọ́mí mọ́mí ń sọ̀rọ̀. torí ẹ̀ la fi parọ́ mọ́. you guys should have done this now. ṣùgbọ́n nígbà tọ́lọ̀ tó fẹ́ kó lọ wọn ọlọ́pàá mú lọ wọ́n dẹ̀ mú lọ tí mo lérò pé yóò kú bẹ́ẹ̀ ni orí ẹ̀ kó lọ́kọ̀ nígbà tí mo sì wá rí pé kò kú nígbà tó wá dàbí ọgbọ́n ọba fowó kan ọba ìkéèjì.
wọ́n ní a kì í gbé orí odó kápètì odó a sì kì í gbórí ọlọ kápètì ọlọ ẹnìkan ìgbórí àtàn kó pètè ìlú rúkà ó ti gbórí odó ó ti pètè odó ó ti gbórí ọlọ ó ti pètè ọlọ ó sì ti gbórí àtàn ó ti pètè ìlú láti wákàtí ọ̀wọ̀ yìí lọ kọ ọmọ sí rádaràdà ọmọ sínwín ọmọ ságolo kiri odi rádaràdà tí mo wí ká sí ògùn. àǹtí mi kí ló ṣẹlẹ̀ tára bá ń iṣẹ́ kí n bá yín yun kí ni sọ fara kó nǹkan ní tọlọ́pàá ni. ó fara kókó ó fara mú ni. ọ̀daràn àfa. mọ́mí ó tún kù tá a gbọ́ o ẹ̀jẹ̀ àgbẹ̀ o. ṣé wá rí kì í ṣẹ̀bi rẹ o ṣé rí ọkùnrin sí ìfẹ́ ń wò yìí ìka ènìyàn. mọ́mí. jẹ́ kí n sọ̀rọ̀ ẹnikẹ́ni kò má gbogbo lẹ́nu nígbà tá a jọ rí jẹ tá a jọ rí. ọ̀rẹ́ yìí fa ìgàn o. ọ̀rẹ́ mi kí ni problem ẹ̀ náà sọ fún mi kí ni problem ẹ̀ mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ látijọ́ yìí ò gbọ́ mo rò pé bí mo ṣe rí ẹ lónìí mo rò pé kí life ẹ ti change ni ọ̀rẹ́ wa dàbí kà kó sàn lára ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ bóbìnrin pẹ̀lú bó ṣe pretty bó ṣe fine tó yìí ọ̀rẹ́ mi ò tí ì já rẹ̀ náà látijọ́ yìí mo dẹ̀ jẹ́ ọjà bó ṣe wé gèlè sórí tó já gèlè mọ́. wọ́n dá sí gèlè yẹn lọ irun mi títí ni wọ́n ní kí n fi nǹkan. irun ẹ títí ọ̀rẹ́ mi oníṣòro gan o mo sọ fún ẹ mo ní kó o jáde síta mo níṣẹ́ tí mò ń ṣe yìí mo ní owó wà ń di ẹ̀ night tó bá ṣe lásán wàá mọ etí wà gain ọ̀rẹ́ mi járe. oh okay kí wàá máa ṣiṣẹ́ aṣẹ́wó kí wọ́n máa ṣiṣẹ́ aṣẹ́wó nítorí bóyá ọkọ mi ò rówó múlẹ̀ àbí torí èmi náà ò rí owó kankan lọ́wọ́ iṣẹ́ aṣẹ́wó ló kù mí kù odidi married woman etí wo ló ń báyọ̀ gbọ́ ní ẹni wo mo fẹ́ fi sọ tó bá ká mi mọ́ díẹ̀ kí ni mo fẹ́ fi bò ó. hold on ó sọ kọ́kọ́ ní married woman my foot john torí ọlọ́run ṣé o mọ̀ pé gbòòrò ń dùn ni jọ ṣẹ́nu rádaràda òṣì yìí náà ló fẹ́ wà náà ọ̀rẹ́ mi má dọ̀lọ̀ ààrẹ. ó ṣe gan tètè wá máa lọ. o ti ń bínú. wọ́n máa lọlé. Daddy. Oh baby. Fine. Kí ló ṣẹlẹ̀? O kò sí promote fẹ́ máa lọ tẹ́lẹ̀. No, má sọ fún mi pé mi máa lé o. No, ó ti fẹ́ máa lọ ni, ó ti fẹ́ máa lọ ṣé ọ̀rẹ́ mi. Ó dàbọ̀. So tó bá ṣe rò sí kò Ó jẹ́ kí. ṣe gan. Ó ṣe o, bá mi kílé. Ó dàbọ̀. Ó ti fẹ́ máa lọ ni. Ó dàbọ̀ Ó ìyá. ti fẹ́ máa lọ ni. My baby, ṣé wà pa? Mo ti check ẹnu lé kí ló ṣẹlẹ̀ kí ni? Ó mọ̀ pé kò sí iná, tí iná bá ti wà á ní fan. Ó dẹ̀ má lè máa sọ pé àní fan nínú ilé wa, mo bá ní kó máa bọ̀ bí kó wá máa gba fresh air. Ní pẹ́ ní fan. Okay. I'm gonna everything very soon. Okay. Bọ̀dún náà ṣé kò kí n ṣe mi mo lè lọ. Irọ́, ó ti fẹ́ máa lọ, kódà ó ti máa lọ sí pé mo dá dúró pé kó jẹ́ kí n ṣe òun lálejò. Ó sì àti fẹ́ máa lọ sí pẹ́ ṣá, how far? Are you sure? Yeah, ó ti máa lọ sí pẹ́. Oh yeah, guess what? Guess. Ìyọkọ fún ẹ lówó. No. Ó ti rí ṣẹ́. Baby, he's more than that. Kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ lọ. Ọlọ́run ò ṣe o, ẹlẹ́dàá wa ṣe. Yorùbá bọ̀, Yorùbá pòwe kan. Wọ́n nítorí ẹni bá máa gbé ni kí ló máa ṣẹlẹ̀? Ó máa ń gbára ó máa gba láwo re ko. Oh, you got it, man. Wá problem wa ti sọ. Oh, okay. Mo gbọ́. Okay. Mo lọ ọ̀dọ̀ bàbá kan. Bàbá. Okay. Yes. Senator, governor àbí? No. Bàbá yẹn ju gbogbo àwọn yẹn lọ́jọ́. Yes, babaláwo ni. Ọ̀rẹ́ mi ló introduce mi sí babaláwo kan. Babaláwo. Yes. Okay. Baby, ọ̀rọ̀ wa ti dayọ̀. Okay. Even mi ìrírí bàbá yẹn rí láyé. Yes. Bí mo ṣe débẹ̀ báyìí, wọ́n kọ́ ra mọ̀tínà fún mi. Wọ́n ní kọ́ kí ni màá jẹ́ as in mi ìrírí babaláwo báyìí. So nice. Yeah. Wọ́n wá ní pé tá bá ti dé báyìí, ọ̀rọ̀ wa ti dayọ̀. Okay. Káwọn kan ṣe àwọn nǹkan kan mi ní méjì fẹ́mi àti ẹ pé tá bá ti lè ṣe tán báyìí in short wọ́n ní gbogbo nǹkan tá bá dáwọ́lé báyìí wọ́n máa já sówó ni. I swear. Kákọ̀jọ wa.
kákànjọ wá lásán. nísùúrù tí n bá wá bẹ̀rẹ̀ sí ní máa ta pure water náà sí aládùúgbò ń bẹ̀. a máa lówó bí iyẹ̀pẹ̀. ọ̀rẹ́ mi kan ó ní ìyàn kan ní ìdẹ́ntò àwọn bóun máa fọṣọ tí bá ṣe yẹn náà owó ti dé. no a ti kọjá level yẹn o. a ti kọjá ẹ̀ wo wọ́n la máa gun Lexus wọ́n la máa gun Benz. wọ́n ní kò sí irú mọ́tò ta fẹ́ lò tá nìyí. ó yá jẹ́ ká máa lọ àbí jẹ́ ká máa lọ. o ti ṣetán. tẹ́lẹ̀ nǹkan ta ló máa gbọ́rọ̀ ẹ̀ tó ní wo já lọ báyìí àbí. ok ká tó lọ ń sìn kí ló wà létí mo lè jẹ tí n bá jẹun tán àlè lọ ọ̀rọ̀ wa ti dá yọ. ṣáwà gan jọ látàrọ gàrí ló wà ń lé o. gàrí ló wà ń lé wo jẹ́ ká fìfẹ́ mú by this time of tomorrow a máa jẹ ṣàwárà. ṣàwárà. Ọlọ́run ṣé wà lọ́mú gàrí yẹn bàbí kí n bẹ́ẹ̀ gbé wá. jẹ́ ká máa lọ nílé kí n lọ mú nílé jọ. báàlú ògiri òkò àbọ̀ rẹ má finú tán wọn òde bí ó dùn bá ń tọ́jú ajẹ́ ọ̀nà lálà àtàrí ẹ̀rí fẹ́fẹ́ èmi ni mo pè é mo torí nǹkan méjì pè yín torí ọ̀nà tí ń bẹnu arábìnrin ni mo pè yín mo sì mọ̀ pé jẹ mi. bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ mọ̀ fún yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kò sí tẹ́ẹ̀fẹ́ tí mo ní fún yín ẹ sì ṣèlérí pé gbogbo tí bá ti béèrè lọ́wọ́ yín ẹlẹ́mọ̀ fún mi. ògiri òkú. Ọbàtálá Ọbàtásà ọbàtẹ́kúntakún lóde ìrànjẹ́ mo dúpẹ́ tí n bá ti pè ẹ́ ń jẹ́ mi ìwọ̀n torí èèyàn méjì pè yìí torí ọlẹ̀ tí ń bẹ nínú arábìnrin ni mo fi pè yìí mo sì dúpẹ́ pé ẹ jẹ mí. Ẹ̀rí wọ́n ní ìka tó bá ń fúnni lóúnjẹ nìkan ò gbọ́dọ̀ tó nìkan sì gbọ́dọ̀ sọ̀rọ̀ sí i. Mo ń fún lóúnjẹ yín ẹ̀yin náà sì ń ṣe tèmi wọ́n sì máa ń ṣe tí ìgbàgbọ́ ògbà ni. Ọbàtálá Ọbàtásà ọbàtálá ènìyàn olólàjù apẹran láìlọ́bẹ̀ mo tó dé o ẹ̀yin lẹ́ni tí n bá ti fẹ́ kí n máa béèrè mo wá ń béèrè lọ yín ni o torí tí mo fi ń pè é torí òǹdè náà rẹ́bìrì ni ọyẹ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ ọyẹ wa lọ rè gbé ọlẹ́nu arábìnrin yẹn wa lọ rè gbé wa ọdún ní mẹ́bọ̀ ní ọwọ́ ọ̀rọ̀ òun ayé ìrọ̀rùn ọ̀lẹ́kọ̀ọ́rọ̀ ẹ̀ẹ́dì bá fún ọlẹ́gbẹ̀lúgbò mi nìyẹ̀wò babaláwo dúdú ní bá fún òdúdú ẹ̀sẹ̀ òdẹ̀dẹ̀ kúrẹ̀ sẹ́ẹ̀ ẹ̀ẹ́dì bá fún ẹ̀yà rẹ̀ lọ́lá ọ̀gbìn fún ọmọ bẹ́ẹ̀ lẹ́nu ọ̀sán ó pàbójú ayé ẹ̀ ó gbé kọ̀gbìn ní sọ́lẹ̀ èyí tí mo wúlò ní babaláwo tó fún ọ̀dọ̀ wọ̀lú eléyìí ti dàjà ń fọ́rọ́ àkúdàbì olóńgì ní jẹ́ lójúdì òsó bẹ́ẹ̀ ní gbẹ́nà wọlé àwọ̀ ọmọdé ni ooo. ẹ̀yà ńlẹ̀ ọbẹ̀rẹ̀ gàdọ̀ ìyàwó ẹ̀kọ́ ní dájọ́ rẹ̀ kó sọ̀kọ̀ ọ̀rẹ́ ọbẹ̀rẹ̀ ńlẹ̀ 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 ọ̀kárí. ṣé ó dá yín lójú pé ọmọbìnrin ó máa jí bá ẹ wo ewu bó ṣe ń ṣe ẹ wojú ẹ. ikú ìwé àgbẹ̀ta lójú náà ikú òjò nípa ọ́ bẹ́ẹ̀ fò kí somi òkè òní sọ́kọ́ dànù kò jí kíríbà ló ló ń jí ẹnì kí ìfọ́kùn ẹ̀yẹ lórí ìtẹ́ kò jí lájú kí wọ́n jú rẹ̀ lájú kò ojúkòrò jẹ ọwọ́ àbẹ́ lọ bẹ́ fi bẹ́ sún lọ́wọ́ kúnnù fún ọwọ́ ní gbóúnjẹ sẹ́nu ẹsẹ̀ mi ò ti gbogbo ní mọ́múrí bá ibùsọ̀ mọ́ tí gbogbo ojú náà fífò yọ kankan bí omi o jọ ojú wájọ sí mẹ́rin lájú ẹ̀. mo ní kó o sì dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ. mo dúpẹ́ bàbá o. ẹ̀ẹ́dọ́ àjọ ajé tá a ṣe fún yìí ẹlòmíín wà bẹ́ẹ̀ tó dé pé a ṣáájú ajé ń fún yàn ẹlòmíín àmọ́ gbàgbé yá wèrè. ẹlẹ́dàá. ẹlòmíín wà tó jẹ́ pé ẹlẹ́dàá rẹ̀ ò ní rọ̀ mọ́ ṣùgbọ́n mo bọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ẹlẹ́dàá rẹ̀ rọ̀ mọ́ ajé ti bẹ̀rẹ̀ sí bọ́ ọ gbé ajé ti fi ilé rẹ̀ ṣe gbogbo o ti lówó kí mo sọ fún ọ o ti sùn. kìnìún òní ó ti dé bíbà ní àwọn dẹndẹn búláwó ní àwọn owó tí dẹrù bùsì
èmi náà bẹ̀rẹ̀ sí gun mọ́tò bọ̀gìbọ̀gì. owó mọ́tò nìkan ni o ti lówó wo kódà o ti wà ní ṣàwáwó àwọn olówó ńláńlá báyìí. bàbá mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí sá ẹ ṣé gan sá. ojú fàkà lọ sọ̀rọ̀ kan ó ní àṣàṣà pípé adífá fún dánilọ́wọ́ tí sọ́n bínú àgbọ̀nmìrègún sunkún àìlówó lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà ó lóun fẹ́ dolówó láyé Ọ̀rúnmìlà ní kó rúbọ kó ṣèpèsè ó sì rúbọ ó ṣèpèsè ó ti dolówó ìwọ náà ti wá rú ọ báyìí ó ti ṣèpèsè ó ti dolówó kí mo sọ fún ọ owó ti dénú o ṣùgbọ́n wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mọ̀ sí ló o sọgbọ́n tí mo sọ fún ọ kọ́ wá lè bá a ló kalẹ̀ ó léwọ̀ ọ̀kárí mọ́dé ọ̀kárí láì ọ̀kárí ọmọ tá a bí nílé ọgbọ́n ni ó ọmọ tá a sì bí nílé ọgbọ́n tá a tún gbé lọ lé mọ̀ràn lọ́wọ́ ọgbọ́n láàpẹ́ òní gbọ́n ni àbí mọ̀ràn láàpẹ́ òní mọ̀ làkàyè òní jọba ìwọ àkọ́kọ́ tí kọ́kọ́ ń bẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n ní bí a bá torí iṣu gbòdì ó yóò sinú fún mi yá ni o àbí bẹ́ẹ̀ kọ́ sórí arábìnrin yìí tá a lo lẹ́nu rẹ̀ tá a fi ṣáájú ajé fún ọ yìí èèyàn ìyàwó rẹ̀ àkọ́kọ́ ni pé ọ gbọ́dọ̀ gbàgbé rẹ o kí mo sọ fún ọ. ìyàwó fẹ́ sí. torí wọ́n ní ẹni tó bá dínà fún ni kó lé ọ̀gá ni o ọ gbọ́dọ̀ gbàgbé rẹ kó o sì máa dọ̀nà gbogbo ìgbà ọgbọ́n ìwòjì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wà yìí pé. tó bá ṣá olùkọ́ ní owó kárọ̀ kọ̀tọ̀ sọ́nà owó tọrọ tó bá ṣá ti bá gbọ̀ngàn èyí yóò sì tẹ̀lé láyé yóò sì ní ní sí fún ọ. ọgbọ́n rárá kò lè gbọ́ kó tó bá gbọ́ kó bá òjò lọ́rọ̀. ìwọ náà ò béèrè ṣé ò béèrè tìbí owó ẹ̀rà kàkàkà ni owó lọ pariwo nítorí béèrè pé kí ni ti bẹ́ǹdì rẹ̀ sọ̀rọ̀ ajé kárọ̀ ni kò sọ̀rọ̀ ajé tọrọ. àgbo ọ̀nà méjì ní bẹ́ǹdì owó lọ́wọ́lé owó ọ̀nà kan wà báyìí ọ̀nà gbòòrò ni ìkan sì wà tó jẹ́ pé kọ́lọ́kọ́lọ́ ni sórí àwọn tí ń sáré ọ̀nà gbòòrò ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́lẹ́gbẹ́ wọn torí wọ́n fẹ́ lówó lójijì bí kí wọ́n náà dẹ́gunjalè mú sóríṣiríṣi tàbí kí wọ́n gbẹ ṣùgbọ́n ẹni tó ń gbọ̀nà kọ̀nà kéékèèké irú wọn ni wọ́n máa ń jìyà wọn tó lówó ó béèrè àkọ́kọ́ nù lọ́jọ́ tó wá kù ń bẹ̀ wá rè é sọ wá rí arábìnrin gangan tá à ń sọ̀rọ̀ rè é ìtọ́jú rẹ̀ kò gbọ́dọ̀ débi àjọ ajé yìí láéláé ọgbọ́dọ̀ wàá sọ́ra rẹ o kò gbọ́dọ̀ débẹ̀ o tó bá débẹ̀ tó bá ṣèṣì ó gbádùn. mo gbádùn yín bàbá. tó bá ṣèṣì tó bá débẹ̀ kódà kọ̀rọ̀ra kan sí tó báyìí nǹkan bàjẹ́ burúkú bẹ̀rẹ̀ sí mọ́ ilé ló ń burúkú bẹ́ẹ̀ ni burúkú bẹ̀rẹ̀ sí mọ́ ilé ló ń burúkú tó bá lè ṣèṣì débẹ̀ àwa jẹ́ pé gbogbo ohun tó bá fowó ọ̀hún ṣe pátá porongodo ọ̀ lẹ́tọ̀ọ́ sí kankan bẹ̀ mọ́ kọjá mọ́tò lọ́ba rà ọ̀ lẹ́tọ̀ọ́ sí mọ́ kọjá lé lọ́ba fi kọ́ ọ̀ gbọ́dọ̀ sún bẹ̀ mọ́ kódà kọjá sọ wíwọ̀ lọ́ba fi rà ọ̀ gbọ́dọ̀ wọ́ mọ́ tẹ mọ́ bàtà. yẹn tó sọ̀rọ̀ yẹn ṣàlàyé rẹ̀ fún ọ dáadáa kó yí ọ yékéyéké ọmọ bíbí inú rẹ̀ gan lẹ́tọ̀ọ́ sí mọ́ báyìí títọ̀ bá ti lè ka ṣùgbọ́n tọ́ bá ti lè ṣe àǹfààní tó jẹ́ kí gbogbo ìwọ̀ yìí tó mú ìwọ̀ tó jẹ́ kí nǹkan kan ó yẹ jẹ́ ń bẹ̀ ó lòkè náà ń dalẹ̀ ni ó ti sùn àbí yóò lé ní. kò lé àkòrújú nù àkòrújú sọ̀kà kẹ́nẹ́ ìwé náà mọ̀ kó lé dé ọmọ kó lé. àmọ́ sáà bàbá lẹ́yìn gbogbo ń tẹ ẹ̀ka lẹ̀ tí n bá ti lè ṣe kò sí wàhálà kankan. ó lu ọwọ́ wọn jẹ́ pé wọ́n wà pé bí ìwé àpẹ́ ọmọ dá lẹ́wà ní bí ọ̀sìn àwọn ajé máa kóńgbó omi bí ewé ni wọ́n pọ́pọ́ ń bọ̀ gbérò àgbàdókè ajé bọ̀ kálẹ́ nù ọ̀hún tó bá ti lè ṣe kò jù bá náà lọ kò jù bá ń lọ ó ti dọ̀bẹ̀ ṣùgbọ́n wàá má gbàgbé ìlérí rẹ o mo sọ fún ọmọ ní àkókòrò kan máa ń yọ mí lẹ́nu oṣù lọ́ọ́ bá rògùn rẹ̀ wá sọ̀mọ́ pò mú wa. máa mú wa àsìkò ti tó tí màá mú wa báyìí. ọkùnrin má nìka o Akínlábí tó ọgbọ́n ló fi tàn mí wá bí ó parọ́ fún mi pé fẹ́ wá bá mi ṣètò bí ọrọ̀ ajé mi á ṣe máa lọ sókè sìn aṣọ wa lò mí ni ó wá lo ọlẹ̀ inú mi fi ṣe àjò owó mi lè bímọ mọ́ bí mo ṣe wà
kò sí wàhálà ṣebí tọ̀mí náà ní ò bàjẹ́ kò sí wàhálà. ìyà ìpọ́jù ọjọ́ orí mi lọ orí mi wá bẹ́lẹ́dà mi sọ̀rọ̀ ẹlẹ́dà mi wá bẹ́sẹ̀ mi ṣèpàdé ẹ wá mú mi kó olóore tèmi ẹ wá mú mi kó aláàánú tèmi kémi náà bá lè jẹ́ nìyàn o kémi náà bá lè jẹ́ nìyàn o. jọ torí ọlọ́ ẹ̀bẹ̀ náà ni mò ń bí ẹ̀ tó fi bínú wá síta níbi ṣé bí mi àti ẹlájọ máa ń wá tá a máa jókòó síbi bá jọ torí ọlọ́ ìyàwó mi I'm talking to you. kí ló fẹ́ kí n sọ ó ṣáà ti ṣe nǹkan tó fẹ́ ṣe àbí ó tàn mí ó parọ́ fún mi ó dẹ̀ lọ lò mí ok ṣèbí ló fẹ́ tó sọ pé ó ní sí mi nìyẹn kò sí wàhálà. kò dẹ̀ rí bó ṣe rò yẹn ìwọ náà wo ìyà ẹ̀ ti pọ̀ jù ìyà ẹ̀ ti ń jẹ wá jù ok wọn mọ́ ń sìn búrẹ́dà tómi náà ń jẹ ọjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo eléyìí di wọ́n dẹ̀ ní ká kàwé àkàwé a lọ school a ṣe everything a serve a wáṣẹ́ àrùṣẹ́ ó ń bọ́dún títí mo ti parí school tí mo ti ń wáṣẹ́ káàkiri tí ó bá kí n ṣe pé ìfẹ́ tó ní sí mi wá ti lọ òun lèmi náà kàn ṣe rò pé òkè kí ni the next step fún mi láti take ó ní mo ṣe ṣe nǹkan tí mo ṣe nítorí tiwa àtọmọ náà ló jẹ́ kí n ṣe gbogbo àwọn nǹkan tí mo ṣe jọ torí Ọlọ́run má bínú jọ nǹkan kankan ni pé jẹ́ ká jọ máa gbàdúrà sọ́lọ́ àwọn ọmọ tá a bí kíkú má pa wọn lójú wa kọ́lọ̀ ń bá wa wò wọ́n kárówó tọ́ wọn kárówó ṣe bàbá àti ìyá fún wọn ká dẹ̀ máa mọ̀ sáré wọn that is just it. kí ni fẹ́ ṣe ibo ni mo fẹ́ kọ́ àwọn ọmọ méjì lọ tí bá tiẹ̀ ní mò ń bínú nǹkan tó kún bàjẹ́ ti bàjẹ́ àmọ́ ikú ẹyọ kan ni mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ máa fẹ́ kó ṣe fún mi. èmi kún lòlò kò wá sí bí owó tó bá ní ṣe máa pọ̀ tó tí ọlá tó bá ní ṣe máa pọ̀ tó má tiẹ̀ gbà lérò kò fẹ́ fẹ́ yàwó mi débi pé máa pọ́ wá bímọ kan tó máa gan ọmọ mi gàràgàrà táwa jókòó tí nǹkan tí kò ṣiṣẹ́ fún ìlérí nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi nìyẹn. ìyàwó mi ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. mo ti ṣe fún ẹ no báwo mi ṣe ní ṣe fún ẹ ta ló bí èmi tí màá sọ pé mo fẹ́ lọ fẹ́yàwó kan síbi kan àbí pé bíyà mo fẹ́ lọ bí ọmọ kan síta torí pé owó ti dé èmi àti ẹ tá ti jọ ń hustle bọ̀ náà lájọ máa jèrè owó yìí mo ṣèlérí fún ẹ mi ní fẹ́yàwó kankan lẹ́yìn ẹ mi dẹ̀ ní bímọ kankan síta even kó bá tún lè mọ̀ anything tó bá ti wù ẹ tó bá gbọ́ pé mo ṣe rẹ̀ ní tó bá ti wù ẹ lọ́kàn ni kò ṣe fún mi yes anything ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Thank you very much. Thank you. You know I love you so much. àmọ́ ọ̀pọ̀ ọmọ méjì ni mo yàn ni mo yan ọmọ tó lé ń dọ́sí ni kílẹ̀ bí mi. ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́. kílẹ̀ bí mi ṣe wá bẹ́ẹ̀ ṣe ń wò yìí kò ń ṣèyàn dáadáa o èèyàn búburú ni ìgbà tó ti mọ̀ pé òun lè bímọ mọ́ tó ti mọ́lẹ̀ nú mi tó ti fi ṣe oògùn owó ó tún wá lọ bímọ síta débi pé mo rí ọmọ tó bí báyìí. mo rí lady yẹn ní ọ̀sán yẹn pẹ̀lú bébì tó gbé dání obìnrin lọ́mọ yẹn I'm sure pé chief ló máa lọ́mọ yẹn chief ló máa bímọ yẹn fún. kò ń sọ ọkọ mi ò lè fẹ́yàwó méjì kí ló fẹ́ fi ṣe kò jọ láyé mo jẹ́rìí ọkọ mi tó bá sọ pé nǹkan mi ò mo lè gbà bẹ́ẹ̀ o ṣùgbọ́n pé ìyàwó girlfriend ò wá wálé rí kò gbé nọ́mbà obìnrin rí kí ló fẹ́ fobìnrin ṣe rọ kò ń sọ ọkọ mi o ìmùlẹ̀ tó ń bẹ láàrin wọn ò lè ṣe irú ẹ̀ lọ bímọ síta bímọ síta kùtù abọ́kọ kú ajá ló bí ni àbẹ̀ràn ó máa trust ọkọ ẹ o kò lè bímọ síta ọkùnrin ò ṣe é trust ó dànù mi ìgbàgbọ́ tí bá rí evidence fi hàn nǹkan. mi ìgbàgbọ́. okay no problem táìlè tá ló jọ. mo máa sọ fún ẹ látọjọ́ ẹ ò kì í gbà mí gbọ́ lédi ẹni ẹ pẹ̀lú ọmọ ẹ. ṣọmọ tó ti bí lélẹ̀ òun pẹ̀lú ọmọ mi máa jọra ọmọ mi obìnrin yẹn. ṣé pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti ẹjọ́ ẹ̀ tí mo lérò pé kò sọ̀rọ̀ ń bẹ̀
nítorí ọmọ eléyìí fi tó báyìí ó ti máa lọ́mọ tó pọ̀ nìyẹn o. mi mọ. kò sí problem ẹni ń gbéyàwó bọ̀ wá bá ní òun gbórí ìgànnà wòran alátiṣe sì ni a máa tẹ ọmọ tó bí síta ju 4-5 lọ ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ ayé ẹ̀yin ọkùnrin rèé o tẹ bá léèyàn obìnrin bá hùwà tí ò bá dáa ẹ̀yin ọkùnrin lẹ máa ń fà o tí ìjẹ́ yìí ò bá yín jìyà rèé o ṣe é rí báyìí ìbínú tó ṣe sí mi tó wá lọ bímọ ta tí ò jẹ́ mi ò bímọ mọ́ ọmọ tí a ló bí ta tó 6 mi náà wá lọ bá gbogbo tí ń lò jẹ́ pé kò sí tọ́jú ọmọ. ìwọ ìpèsè Chief Akínlábí èèwọ̀ ni mo wá fún ọjẹ lẹ́ni o mo wá fún ọ̀hún ọjẹ èmi ìyàwó rẹ̀ ìtò èmi ìyàwó rẹ̀ ni mo gbé wá fún ọ lónìí o n ti ń jágún kò gbọdọ̀ jágún fún ọmọ gbogbo bó ṣe ń bù tó ń rí irun ọ gbọdọ̀ rí fi bù kankan mọ́ ọ gbọdọ̀ rí irun mọ́ látòní lọ kí nǹkan ara rẹ ọmọ sí ọ káìsàn ọmọ sí ọ orí ọmọ fọ kínú ọmọ ọrùn ọkọ ọmọ nísìnyí bí wọn bá ti gbé ọ lọ ilé ìwòsàn kan kí ọmọ ti ibò míì náà gbé ọ jáde ìtò èmi rèé o ọkọ bá ti kọ́ ọmọ ọ̀tá dé ibi kíní ajé mi tó o bá fún léwọ̀ jẹ gbogbo rádaràda tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ lóòótọ́ ọmọbìnrin ìbá mi jìyà torí ìgbà tí ojú ń pọ́n gún mi ó dúró tì mí àfà ìgbà tí ìyà jẹ mí tí ò sí kankan. àti jẹ àti mú lágbára àti jẹ àti mú lágbára iṣẹ́ ajé ni mo bá lọ jẹ́ kí n báre padà wálé iṣẹ́ ajé ni mo bá lọ jẹ́ kí n báre padà wálé. sẹ́sẹ́rẹ́ kan ṣe látàárọ̀ tó ti débi ó ti tó ọgbọ̀n ṣẹ́jú ìgbé wa tó ń fi kí gbé panaṣọ́ jó káàkiri yóò wá dago 4 ó sọ pé ẹ ti sí ọ ẹ fẹ́ gbowó àbí lọ́wọ́ mugun mo ti sọ fọ́gà yín bẹ́ẹ̀ bá isi sẹ́nu débi tọ́ ẹ̀kẹ́ ẹ̀ ṣédé kọ́ bọ̀ ẹ̀ lè gbà aago mélòó gan lẹ̀ débi sẹ́nu ẹ̀ máa sọ aago 4 lójú abẹ́ ẹ ti gbowó ni ẹ kọ́kọ́ ọmọ ìgbà. àti jẹ àti mú lágbára àti jẹ àti mú lágbára iṣẹ́ ajé ni mo bá lọ jẹ́ kí n báre padà wálé iṣẹ́ ajé ni mo bá lọ jẹ́ kí n báre padà wálé ìyà ìpọ́jù ọjọ́ orí mi lọ orí mi wá bẹ́lẹ́dà mi sọ̀rọ̀ ẹlẹ́dà mi wá bẹ́sẹ̀ mi ṣèpàdé ẹ wá mú mi kó olóore tèmi ẹ wá mú mi kó aláàánú. lẹ́kàn ọ̀dà bá sẹ́yìn sọ fún ọjọ́ mi tó ọmọ ọmọkùnrin kúrò lórí burúkú wa wọ́n sọ fún ọmọ ọlọ́mọ bòrò lóyè òní tí akẹ́kẹ́ tí ó ṣe tí ò ní mi nú yìí ọmọ kò fàájì lè máa ṣe ọkọ ẹ sọ fún ọ pé ilé ní jábọ̀ èdè abẹ́ ìwà gbà mí. mo ti mọ̀ pé ò lè rí ìyẹn gidi mú wa bóun ló ṣe rí ìyẹn dáadáa mú wa ń gbọ́ tẹ́ gbogbo tí wọn náà rí bíi sẹ́ẹ̀nì ló fi ń rà tó àbá wọ́wọ́ òkà ló kọ́ bíi tagbẹ́tagbá ṣé ọ̀rọ̀ pé iṣẹ́ bíríkì làgbà kéèyàn máa ṣe ìbéyè ṣe ṣe mu ẹ̀jìnìá ẹsẹ̀ rẹ bẹ́sẹ̀ rẹ bá kán tí búlọ́ọ̀kì bá ti fọ́ ó pé mi o kẹ́ni ọ̀wà ń bì lánàá ọ̀wà ń bì lánàá wọ́n sọ fún ọ ó mú búlọ́ọ̀kì 10 ọ̀fọ̀ lánàá ó tún ti fọ́kàn lónìí àti ìmọ̀ etí ọ̀fọ̀ sílẹ̀. tọ́ba ti á dé bí wọ́n ṣe ń bẹ̀ mí hùn pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ń ṣèṣì ni o kémi náà máa sọ fún lé pé bẹ́ẹ̀ sí hẹ́ẹ̀pù mi o mo hẹ́ẹ̀pù ọkùnrin ìwà pé kó wá máa balẹ̀ ayé yín jẹ́ ni o pé mo ní kó wá máa fọ́ búlọ́ọ̀kì ni o ìlọ fẹ́ kí n ṣe àbí o lè sọ mí di lórí burúkú. sọ́rí tí bá bá ọkọ ọmọ ńlá lára àwọn òkú ni ìyàwó àtọmọ ń bẹ lé tí ìyàwó àtọmọ bá wà lé lórí kọ́ ọmọ fọ́ búlọ́ọ̀kù kọ́ bá tẹni lẹ́jọ́ wọmi owó sẹ́ẹ̀rẹ̀ láì di
ìjọ mọ̀mọ̀ pé owó sẹ́rẹ̀ ń wò lè ká sórí ètò bá kù tí ẹ pé inú owó sẹ́rẹ̀ ní ti yọ mọ̀mọ̀ pọ̀ ràn lọ́wọ́ ni wọ́n mi gbọ́ mi mo fún ọ ní 10 seconds kó o fi sáìtì lẹ̀ tó o bá kọjá 10 seconds máa fọlọ́pàá mọ́ ni. máa gbọ́ mi sọ fún gbèrè tó mú lọ. ọ̀gá ẹnjíníà ẹ jọ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. nǹkan tó máa jẹ́ náà wá kiri kí tún nílé yẹn báwo lè náà fi ṣe ṣé òun ṣe ń gbé ni gbogbo ẹsẹ̀ ló ti wú kalẹ̀ ó ní sùúrù má kẹra ìwọ náà má kẹra mo ti gbómi kaná tó bá ti gbóná màá wá bẹ́ẹ̀ jó gbogbo ẹ̀ ló ti ó wù nígbà tí òṣèpọ̀ ẹ̀ṣẹ̀ ń gbé ní sùúrù má kẹra. bó ṣe ń tẹ ẹ̀ka nílẹ̀ sọ́gbẹ́ mọ́kìmí kò sí tí ń fi kíkì ẹ̀ ṣe èwo ló kọlù yín sẹ́ẹ̀. ó ṣèṣe ni. nígbà olè tó fẹ́ bọ́nù rádaràdà ilé ìbáyìí. níwọ ọmọ yìí mo ti wí fún ọ tó mo kékékékéké mo ní ọmọkùnrin yìí ní àbúrò ọ̀dà kí n bẹ́nu sọ́hùn mo rò pọ̀ ya wèrè nítorí tó gbọ́ ọmọkùnrin yìí dé mo ní àbúrò ti rí fàwọ̀ rajà ń bọ̀ lọ ti rí sàgbẹ̀ lójú yóyò àbí ìwọ̀n wí fún ọ kí ọmọ fẹ́ bẹ́ẹ̀ bá ti wo súrọ̀ yẹn mo ti wo súrọ̀ rẹ̀ lọ mo ti mọ̀ pé bó ti wà kò lè sóríire kankan ọ̀lẹ́ tá ló fojú burúkú wò tí bá gbẹ̀gbàdú fún ọmọ aráàlẹ̀ mu ni àtọkùnmọ̀ pọ̀ mọ̀dọ̀rún mọ̀ lọ ṣé ẹsẹ̀ tó gbé lọ́wọ́ ẹ̀ ní ìsìn ṣé eyín ò jẹ́ iṣẹ́ tó mójútó ìwọ náà wò mo sì wí fún ọjọ́ kìnìún àbí ń sọ fún ọ kọ́ ọmọ yà létí lágbá kéèyàn mọ́ ọmọ sọ̀rọ̀ kọ́ ọmọ ọmọ gbọ̀ mo ní wàá máa ọmọkùnrin tó mú ẹ̀ dáadáa o. ìwọ náà wò bó ṣe rí yoyoro wọ náà bó ṣe rí sún ibi ẹ̀ ń fún. àǹtí mi. àbọ̀ tí bá fẹ́ ìpìlẹ̀ wọ́gbọ́ lójú ọmọ wọlé mi kí lọ́kọ̀ lù ọ kí n má sọ̀rọ̀ àbí o ò lè pé ń gbẹ́nu sọ̀hún o ò lè ké kí n panu mọ́ tó ti yọ lọ wá sẹ́sẹ́ má fojú burúkú wò mí mọ́ lọ wá sẹ́sẹ́ ọmọ táwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ń gbòòrò sọ àmọ́ tí wọ́n ṣe ń gbòòrò ìwà tó kú mọ̀pọ̀ àmọ̀nàrún mọ́lẹ̀ ọ̀dọ́ wèrè tẹ̀sẹ̀. fọmọ lọ́rùn ọ̀lẹ́ kí ló dé sọ fẹ́ báyé ọmọ ìjẹ́ ni ìwọ náà wò sọ́mọ́ ọmọ ṣe nígbà tẹ́ mú kó lọ́dọ̀ wa rè. ọmọ náà lẹ̀ tí wọn tọ́jú ọmọ ẹwọ ọmọ bó ti rí ọmọ wọn lọ léwé wọn lọ kankan ọmọ wa pè mí lẹ́mẹ̀wá èmi ló mọ fẹ́ bọ̀ ìyìn lé bọ̀ kí tó mọ bọ̀ ọmọ mọ́. ṣé bó ṣe rí rè orí dàgìnì bíi gbọ́rọ̀ lẹ́ tó kú mọ̀pọ̀ àmọ̀nàrún mọ́ lọ wọ́n pa láàárọ̀ dákẹ́lé ọjọ́ wèrè tẹ̀sẹ̀. òpó náà aláwọ̀ làkàyè èmi ni mò ń bọ́ sọ̀rọ̀ tó ń lọ ó ti ya wèrè ìwọ olórí burúkú yìí mo rò kórìí ẹ̀ dàrú ọjà wèrè ni kí ló dé ganan tí ẹni mọ̀ ń sọ fún ọ àpọ̀sùn lọ rí tí ẹni mọ̀ ń sọ fún ọ wò mọ̀ gbọ́jọ́ mọ̀ bá tiẹ̀ lọ. ẹni sùúrù ó ní bright future bó ṣe wáyé ọjọ́ ọ̀la wá ṣì máa dà gbogbo eléyìí ó ti ń pọ̀ jù. abẹ́ ẹ̀rọ lọ́hún bright future àbí kí lẹ pé ó ti ya wèrè ṣé bright future ọ̀hún ṣe la fẹ́ jẹ ìwọ náà wò bẹ́ẹ̀ mi ṣe rí wò bí mo ṣe ń lìbò bí mo ṣe ń gbàmùgbàmù bí ẹ̀fọ́ etí odò ìwọ wò bó ṣe rí bí sọ̀rọ̀ adépẹ̀kẹ́ ní mi kí ni ìṣòro rẹ gan sọ fún mi sẹ́ẹ̀ àní òfin lẹ̀kọ́ mọ́ bá tiẹ̀ lọ tí ẹni mò ń wí tí ẹni mò ń sọ ọmọkùnrin yìí kọ̀ lọ́jọ́ iwájú bí ó ṣe bá kú ló ṣe wà hùn. kí lẹ fẹ́ àǹtí mi. ọ̀sẹ̀ wọn ó jèrè ọkọ̀ ìyá mi ní tí mo fẹ́ ni pé lọ kó gbogbo ẹrù rẹ kọ́ ọmọ bọ̀ ọ̀rọ̀ àwọn aláyé eré fún olórí burúkú eléyìí lọ́rùn lẹ̀ tó ti gbọ́ ọ̀dà kí n mọ̀ retí ẹ kí ẹ ọjọ́ gbọ́n tí mo mọ̀ kó ń tàn mí ni ó ti fún ọ lóògùn jẹ́. ọkọ rẹ kọ oje. ó lọ sáàbù kútọ actually ó travel bọ̀ kò ní pẹ́ dé. o ò ní máa tó òbí mọ́ o ò ní mọ̀mọ́ bí ọlọ́kọ̀ kàtàǹfà lónìí yóò lọ́kọ̀ tó ń gbá lọ́la àbí mo mọ̀ pé yóò ti ràn ọ́ lẹ̀ bá a mú ohun ẹ̀ sí owó. nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó yẹn náà iṣẹ́ yẹn náà ló ṣe lọ so tó bá ti dé ló máa kówó yẹn kò ṣe pé ó rán mi lẹ̀ rárá tó bá ti dé ló kẹ́dẹ̀ wá máa wò kò ní pẹ́ dé o bóyá bíi láàrin ọjọ́ 3 sí 5 sìn ó máa dé padà kò ní pẹ́ rárá. kí ló pé n ò gbọ́ tó sọ orí ẹgbẹ́ mi ni kí ni rárá òsì yẹn èmi ò rí sí gbẹgbẹ rárá yún o èmi rè kájogún tí ìbá rè kájogún ìlérí bí gbé kí ló dé ganan lónìí lọ́la bí ẹ̀pá kọkọjá ẹ̀yin nìkan ni mo yẹ mí náà nídìí owó kí ló ṣẹlẹ̀ ganan ẹ wá èmi ò rí sí gbẹgbẹ rárá òsì báyìí. mo bí tàbí ọ̀sán mi làárọ̀ ogún ni kí ló dé lórí nǹkan mi lórí nǹkan bàbá tí mo jogún lé lórí ká sí nǹkan fún yín ẹ wo tí ló bá ti pẹ́ ẹ̀yin má gbé lálá o ẹ wá kí ló dé ẹ bẹ sọ mí dàrú fún ni ẹ bẹ mi sọ mí dàbò ti dání ó ń rè é ẹ kò mí èèyàn rè é kí ló ṣẹlẹ̀ sí yín kan
wọ́n pariwo gbèrè wo ẹ pariwo tó gba yóò bá wọn dá sí ẹ̀yin ẹ̀rọ dùgbọ́ ẹ jẹ́ gbèrè ní orí ẹ̀ burú ni. ẹ má bínú kò ní pẹ́ kódókè ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé máa sọ fún kó má lò tó 5 days ọ̀la ó máa dé lágbára Ọlọ́run alẹ́ ìgbà ó máa dé ó máa wá fún yín. ọ̀dà mo ti gbọ́ ọ̀rọ̀ ṣe pariwo àbí ọ̀sìn mi tó bá ti dé owó mi kó kà ńlá o owó mi kó kà ńlá o bí ọ̀bà kà ńlá wàhálà ni o wàhálà ni o ọ̀dà. ẹ ṣé sà ẹ ṣé gan-an ó dàbọ̀. lórí burúkú máa yẹn ṣá dúró ká tiẹ̀ sọ pé kó rògùn lè jẹ á mà ti kú dànù sincerely ayé máa yàn lè dáwọ́ ìwà yẹn. pajápajá mọ ọlọpọlọ bẹ́ẹ̀ ni bí pajápajá ọba mọ ọlọpọlọ ibi ọlọpọlọ sì lé èmi ni wọn bá wípé kí ni. ẹ kúrò lè sá ọ̀rọ̀ yín náà ni èmi àti ọmọ mi jọ ń sọ pé mo fẹ́ wá fún yín ní owó. ọjídé ọ̀ka àbọ̀ òkú rìn ọjà tó bá tó déhùn báńkó. n tó ṣẹlẹ̀ náà ni pé a ti dúpẹ́ fọ́lọ́run sá màá àsìkò tí máa sán náà nìyí everything ti wà ó ti wà okay ṣùgbọ́n ẹ kàn máa fún mi ní. ok ẹ fún mi bíi 4 months sá màá wá. kí ló sọ ẹ èmi kí ló ń bá sọ. everything ni ma. àbúrò ẹ burú ni àwọn tó pé oṣù méjì oṣù mẹ́rin ẹ̀rọ ọ̀ka rẹ̀ ẹ̀dá mọ̀ wùlẹ̀ sán lóṣù mẹ́rin ọdún kan àbọ̀dún méjì ni tó san. ẹ ṣé sà ẹ ṣé gbèsè. ẹ mẹ́ta wá dúpọ̀ rẹ̀ àná àtọ̀rí mi gbà dúpẹ́ ó dúpẹ́ dáadáa. ẹ ṣé sà. àwọn ìgbà wọn dáadáa ló sì ó pọ̀ ní ilé lẹ́yìn ni ẹ wá o èmi ò rí sí gbogbo dára àdáta ìsọ yìí o èmi rìn kájogún ni tí ìbá rìn kájogún ní máa gbénu bíbá yìí bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ mi mọ́wọ́ tèmi kíákíá ni o. ẹ̀yin náà lẹ sọ pé kí n pé ọdún méjì ní kí n tó wá sanwó yín. àbẹ́sẹ̀ ń sọ̀rọ̀ àbí ọ̀nà jàgo òpó náírà dà ẹ jílé ọ̀bà tí ẹ gbẹ mi ló máa gbé inú igbó lẹ̀ tí lè sanwó kankan bẹ́ẹ̀ ni ẹ̀yin àtàwọn ẹyẹ àtàwọn eku ẹ jẹ́ mọ́ fọ̀n síra yín inú igbó lè dàdẹ́tẹ̀ gbé ẹ ló máa gbé inú igbó èmi ní ìkẹjọgún ni tí ìbá rí ìkẹjọgún ẹ lẹ ẹyin kò lè rí bí gbé ẹ wọ ẹ sanwó lẹ tẹ̀mí fẹ́mi ni o. ẹ̀yin Canada rẹ ló sí wọ́n èmi ò rí gbogbo títí ọ̀tọ́lá ọgbọ́n mi yé títí ọ̀túnla mo ní wá àti wá gbọ́ owó mi ní kíákíá bíbẹ́ kọ̀ wàhálà ní fún yín mo bọ́ àgbọ̀ mi lọ́tọ̀ọ̀la èyí ká ara rẹ̀ ó sì ẹsẹ̀ mi ọ̀n ló sẹ́ fún mi ni ọ̀n ló sẹ́ fún mi ni wọ́n èmi náà nídìí owó mo ní ìdí owó tí ìbá nídìí owó ni mo nídìí ìtọ́jú tó gbọ́ rí kí n tọ́jú ara mi ni mo tí wọ́n ti rí ìwọ ká ara rẹ̀ ó sì òpó náà ìradà agágo òpónú wọ́n pọ̀pà fún lówó mi wà láàní gbẹ́dọ̀gbẹ́dọ̀ gbọ́wọ́ àgbàdo náà ti ìdí náà ti ìwọ ká ara rẹ̀ ó sì ẹ fún mi lówó mi ni ó bíbẹ́ kó wà láàní. má ro anything o ṣe ti gbọ́. ẹ jẹ́ kí n sòótọ́ tọmọ tó ní bí síta yẹ mi ò bímọ síta mi ò níyàwó síta o Ọlọ́run rí gbogbo nǹkan tí mo sọ yìí mi ò níyàwó mi ò bímọ síta ọkọ tó lábẹ́ gbóná o kí ni a ti ń ṣe léyìí sí. Ara mi dúró ní àpá ara mi jẹ́ ìgbàdúrà fún mi ìgbàdúrà fún mi ẹ wá jẹ kó báyìí. ẹ gbàdúrà àbẹ̀ náà fún mi bàbá Rúkà á ní tí ìlọ́bì kankan ní tí Ọlọ́run fi hàn mí nínú istihara tá a ṣe àti rúkìá tá a ṣe fún ajá àfẹ́ débi ìkàrà ṣẹ́ni bá Rúkà ti yá èmi àti yá àwọn ọmọ tó rà jọ̀bẹ̀ náà fún chief náà torí n ta mọ sọ̀rọ̀ o ìtọ́sẹ̀lẹ̀ yóò máa jẹ́ àríkọ́gbọ́n fún lọ́kùnrin lóbìnrin wa wípé ìkánjú kò ṣeé la ọbẹ̀ tó gbóná bí chief sọ̀rọ̀ ajé bí wọn ò sọ̀rọ̀ ajé ọ̀la wọn ń bọ̀ wá bá wọn ṣùgbọ́n wọ́n ti fi ìkánjú wọ́n ti fi wọ́ ọ̀la wọn wọ́n ti fi sún mọ́ra lọ́fà tó fi ló ṣe rí ẹ̀gbọ́n tí ọlọ́run bá lè kí ọlá sọ ni ó ní wà má yẹ tẹ́kì lọ́ha ìjì Allahumma farija tí ilẹ̀ bá lé kókó tí nǹkan bá lé pípé tó wá fún pípẹ́ ọlọ́run ní pé òun ní kẹ́ ẹ lọ rè gbára ní yẹ̀jẹ̀ Allahumma farija níbi tílẹ̀ ti nira ọlọ́run ní òun ó ṣe ibùjáde fún yín wà yẹ́rì sùkúmìnà haisula yẹ tẹ̀sí
Ọlọ́run ní òun ó ṣe ìjẹ̀mú yín pẹ̀lú ọ̀run lọ́nà ibi tẹ́gbà nírò. Ṣé ẹ wá rí i pé ìtọ́sẹ̀lẹ̀ ní ìsìn ọ ń sọ fún wa wípé a gbọ́dọ̀ kánjú jẹ lẹ́dàá wa lọ. Tí ẹ̀dá bá kánjú tó bá kánjú tìlú ọ̀rán àwọn bá pé gbàdé ṣe kòtò ṣe kòkò. Téèyàn bá fi agídí wọ́ ọ̀la tó bá fi agídí wọ́ ọ̀rọ̀ mọ́ra bí ṣe rí gbẹ̀yìn ni. Ṣé bá rọ ọmọ tèmi ti yá? Ẹ jẹ́ àná. ẹ ibo la ń lọ ẹ lọ bí kọ́kọ́ o. Àlẹ́ lọ. Ọmọ tèmi ti yá. Àtẹ̀mí àti yín lágbọ̀gbẹ́ lọ fún wọn. Ẹ má jọ. Ọmọ yín náà jáfàní lọ́dọ̀ wọn. Èmi ń lo oko báyìí, èmi ń lo oko. Èmi ń lo oko ẹ̀wọ̀, èmi ń lo oko. Mò ń lo oko. Àwọn ọ̀bẹ náà. Èmi ń lo oko, èmi ń lo oko. Èmi ń lo oko. Mo ń lo oko. Ẹ má wù mí wọ̀. Vanity upon vanity, ilé ayé bàjẹ́jẹ́ o. Vanity upon vanity, ilé ayé asán. Ó gbóná, ó gbóná, ó gbóná, yéyé oyè eruku. Ó gbóná, ó gbóná, ó gbóná, yéyé oúnjẹ ní lẹ́nu. Ọbẹ̀ ẹ gbóná, a máa jóni lẹ́nu, kò ṣe tọwọ́ bọ̀. Má ṣe kánjú tu olúwọ̀rọ̀, ìgbà rẹ̀ òkun ìkòkò. It is better you wait for your time. Everybody has his own time. God's time is the best. God's time is the best. Ó gbóná, ó gbóná, ó gbóná, yéyé oyè eruku. Ó gbóná, ó gbóná, ó gbóná, yéyé oúnjẹ ní lẹ́nu. Ọbẹ̀ ẹ gbóná, a máa jóni lẹ́nu, kò ṣe tọwọ́ bọ̀. Má ṣe kánjú tu olúwọ̀rọ̀, ìgbà rẹ̀ òkun ìkòkò. It is better you wait for your time. Everybody has his own time. God's time is the best. God's time is the best. Vanity upon vanity, ilé ayé bàjẹ́jẹ́ o. Vanity upon vanity, ilé ayé asán. Ó gbóná, ó gbóná, ó gbóná, yéyé oyè eruku. Ó gbóná, ó gbóná, ó gbóná, yéyé oúnjẹ ní lẹ́nu. Ọbẹ̀ ẹ gbóná, a máa jóni lẹ́nu, kò ṣe tọwọ́ bọ̀. Má ṣe kánjú tu olúwọ̀rọ̀, ìgbà rẹ̀ òkun ìkòkò. It is better you wait for your time.